A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọ̀mágbémisọ́lá Ọmọlọ́ọ̀gùnmadè àìjẹran-idán. Bíṣọ̀bù ìjọ Àgùdà ti Sókótó Dáósìsì ẹni ọ̀wọ̀ jùlọ Matthew Kukah ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìṣekúpa ojoojúmọ́ ní Nàìjíríà bí ó ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní èyí tí kò dọ́gba pẹ̀lú ti àgbáyé níbi ìkówójọ ìwé kan lórí gómìnà Ahmadu Fintiri tí ó wáyé ní ìlú Yola, ìpínlẹ̀ Adamawa, tí wọ́n pe àkọlé rẹ̀ ní "Ọ̀gbẹ́ni tí wọn kò lè dá dúró" ní Kukah ti ní orílẹ̀-èdè ti pín sí ìlànà ẹ̀sìn. Ó ní ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kò lè ṣẹlẹ̀ ní Sudan, Cameroon, Niger, Ghana tàbí àwọn orílẹ̀-èdè mìíràn lágbàáyé. Kukah ní kò sí orílẹ̀-èdè mìíràn lágbàáyé tí wọ́n ti ń pa ènìyàn lójoojúmọ́ bíi Nàìjíríà. Báwo ni irúfẹ́ orílẹ̀-èdè bẹ́ẹ̀ ṣe fẹ́ ní ìlọsíwájú? Bí wọ́n ti ń ṣekú pa ogún Kìrìsìtẹ́nì ni wọ́n ń ṣekú pa ọgbọ̀n Mùsùlùmí. Kukah wá ké sí àwọn adarí olóṣèlú àti ẹ̀sìn kí wọ́n wá ọ̀nà àti mú ìrẹ́pọ̀ wà láàrin ọmọ Nàìjíríà fún àlàáfíà àti ìdàgbàsókè orílẹ̀-èdè. Níbi ayẹyẹ yìí kan náà ni ààrẹ ilé-ìgbìmọ̀ àná tí ó tún jẹ́ gómìnà àná fún ìpínlẹ̀ Kwara, Bukola Saraki, ti rọ ọmọ Nàìjíríà kí wọ́n mú adarí gidi lọ́kùnkúndùn ju olóṣèlú lásán lọ. Ó ní orílẹ̀-èdè ò lè ní ìlọsíwájú bí wọn kò bá fún ẹni tí ó tọ́ láǹfààní àti ìdarí. Àwọn alákòóso ìlú Àbújá ti ṣèlérí àti gbé ìgbésẹ̀ láti fi ṣe àdínkù ikú tó ń wáyé látara ejò tó ń bùyàn ṣán káàkiri ìlú Àbújá. Nínú àtẹ̀jáde ni akọ̀wé Health Services and Environmental Secretariat Dr. Adédọlápọ̀ Fáṣàwẹ́ ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí mọ̀lẹ́bí omidan Ifunanya Lucy Nwangene tí ó di olóògbé látara oró ejò neurotoxic complications. Fáṣàwẹ́ ní irúfẹ́ òfò báyìí a máa dùnni gidigidi, àwọn sì ti ń gbé ìgbésẹ̀ láti dènà irúfẹ́ ìjàmbá bẹ́ẹ̀. Ó wá ṣe ìkìlọ̀ wípé oró ejò jẹ́ ìjàmbá tó ṣeé dènà nítorí ejò a máa sá pamọ́ sínú igbó, àárín koríko àti agbègbè tí ènìyàn ń gbé. Bí ó ti gba àwọn olùgbé nímọ̀ràn kí wọ́n gbé ìgbésẹ̀ àti dènà oró ejò. Lára rẹ̀ ni wíwọ aṣọ ìdáàbòbò nínú oko tàbí bí wọ́n bá rìn láàárín koríko kí wọ́n yéé gba ibi tí ó bá ṣókùnkùn lálẹ́, kí wọ́n máa ṣe ìmọ́tótó agbègbè ilé, kí wọ́n sì dí gbogbo àlàfo tí ejò lè gbà rápálá wọ inú ilé. Ìròyìn jábọ̀ wípé olórin kan tí ó fi ìlú Àbújá ṣebùgbé Ifunanya Nwangene di olóògbé lẹ́yìn tí ejò bù ú ṣán ní ilé rẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta. Ìwádìí sọ di mímọ̀ wípé ilé ìwòsàn méjì ni Nwangene dé fún ìwòsàn tí wọn kò ṣàmójútó rẹ̀ pẹ̀lú àwáwí wípé àwọn kò ní ẹ̀rọ̀ fún oró ejò antivenom. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti fi ojú Attorney General àti Mínísítà àná fún ẹ̀ka ìdájọ́ Àgbà-mòfin Abubakar Malami àti ọmọkùnrin rẹ̀ Abdulazeez bá ilé-ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó 5 tí ó dá lórí ìwà dàlúrú àti ohun ìjà olóró nípamọ́ lọ́nà àìtọ́. Bàbá àtọmọ ni wọ́n ń jẹ́jọ́ ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan Malami wípé ó kọ̀ láti ṣe ẹjọ́ pẹ̀lú àwọn afẹ̀sùnkàn adàlúrú tí wọ́n fi ìwé ẹ̀sùn wọn ránṣẹ́ sí nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí mínísítà ẹ̀ka ìdájọ́. Wọ́n tún fi ẹ̀sùn kan Malami àti ọmọ rẹ̀ wípé wọ́n ní ilé ìkẹ́rùsí tí wọ́n fi ń kó ohun ìjà olóró pamọ́ sí ní ilé wọn ní Geze Phase 2, ìpínlẹ̀ Kebbi láì gba àṣẹ lọ́wọ́ ìjọba. Malami àti Abdulazeez bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn nígbà tí wọ́n ka ẹ̀sùn sí wọn létí. Abánirojọ́ Callistus Eze wá rọ ilé-ẹjọ́ kí ó fi àwọn afẹ̀sùnkàn sí àkàtà àjọ DSS kí ó sì fi ọjọ́ sí ìgbẹ́jọ́ mìíràn. Ṣùgbọ́n agbẹjọ́rò fún Malami, Àgbà-mòfin Shuaibu Arwan, béèrè fún ìyọ̀ǹda wọn bí ó ti ṣe àríyànjiyàn wípé olùjẹ́jọ́ ti lò kọjá ọ̀sẹ̀ méjì lákàtà àjọ DSS. Ṣùgbọ́n adájọ́ Joyce Abdulmalik kọ ẹ̀bẹ̀ yìí bí ó ti pàṣẹ kí wọ́n fi àwọn olùjẹ́jọ́ sí àkàtà àjọ DSS kí ó tó wá fi ìgbẹ́jọ́ mìíràn sí 20 oṣù kejì. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ epo NNPCL Onímọ̀-ẹ̀rọ Báyọ̀ Ojúlárí ti sọ gbangba wípé àtúnṣe ibi ìfọpo ìlú Port Harcourt jẹ́ ànádànù owó gọbọi.
Ojúlárí sọ èyí níbi ìpàdé àpérò pẹ̀lú ti ilẹ̀ òkèèrè tó ń lọ lọ́wọ́ fún ti ọdún yìí bí ó ti ṣe àpèjúwe ibi ìfọpo yìí ní àgbàná. Ojúlárí fìdí ẹ̀ múlẹ̀ wípé kí ibi ìfọpo yìí tó lè ṣiṣẹ́ dáadáa, owó tó tó owó, onímọ̀ ẹ̀rọ tó dáńgájíá, àwọn agbaṣẹ́ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ àti iṣẹ́ tó múnádóko gbọ́dọ̀ wà. Ibi ìfọpo Port Harcourt tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ pẹ̀lú bílíọ̀nù $1.5 lábẹ́ ìṣàkóso adarí àná Mele Kyari ni wọ́n ṣí padà nínú oṣù kọkànlá ọdún 2024. Oṣù karùn-ún ọdún 2025 ni wọ́n tì padà látàrí àìrí owó pa wọlé, kàkà bẹ́ẹ̀ gbèsè ló tún jẹ sílẹ̀. Ojúlárí ṣàlàyé wípé lẹ́yìn tí àwọn wòye ibi ìfọpo yìí fún ọ̀pọ̀lọpọ̀ oṣù ni ó hàn gbangba wípé gbèsè ńlá ni ilé-iṣẹ́ yìí ń ṣẹ́jọ, wọ́n kàn ń ná owó ànádànù ni. Ọ̀gá àgbà NNPCL ní òun kò mọ ìdí tí gbèsè fi ń pọ̀ pẹ̀lú bí wọ́n ti ń fún un lépo rọ̀bì ní gbogbo ìgbà tó. Bí ó ti ní báyìí NNPC ń wá alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú ìrírí tó ṣeé fọkàn tẹ̀ láti bá wọn ṣe àmójútó ibi ìfọpo. Alága àjọ elétò ìdìbò INEC Ọ̀jọ̀gbọ́n Joash Amupitan ti ṣe àfihàn wípé àgbéyẹ̀wò ẹ̀rọ ìforúkọsílẹ̀ orílẹ̀-èdè ṣe àfihàn orúkọ àwọn tí ó ti di olóògbé tí ó sì wà ní àkọọ́lẹ̀ orúkọ àwọn olùdìbò. Amupitan sọ èyí níbi ìpàdé àkọ́kọ́ First Quarterly Meeting pẹ̀lú ẹgbẹ́ Civil Society níbi tí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé INEC kò ní pẹ́ bẹ̀rẹ̀ verification jákèjádò orílẹ̀-èdè láti fi ṣiṣẹ́ gbálẹ̀-ngbàtà àkọọ́lẹ̀ orúkọ. Ọ̀gá INEC ṣàlàyé wípé verification tí wọ́n ń gbèrò rẹ̀ ní láti fi ṣe ìdánimọ̀ kí wọ́n sì yọ àwọn orúkọ tí kò lẹ́tọ̀ọ́ kúrò lára orúkọ àwọn tí ó láǹfààní àti dìbò. Amupitan ní àwọn ti ṣe àwárí orúkọ àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n ti di olóògbé ṣùgbọ́n tí orúkọ wọn ṣì wà nínú àkọọ́lẹ̀. Ó ní àwọn gbọ́dọ̀ ṣe àfọ̀mọ́ èyí nítorí òkú kò lè dìde níbojì wá dìbò. Bákan náà ni Ọ̀jọ̀gbọ́n Amupitan ṣe àfihàn wípé timetable fún ètò ìdìbò ọdún 2027 ti délẹ̀ ṣùgbọ́n wọ́n ń dá a dúró nítorí àtúpalẹ̀ ètò ìdìbò tó ń lọ lọ́wọ́. Lẹ́yìn èyí ni àjọ INEC ṣe àlàyé wípé àwọn ti ṣe àlékún ẹgbẹ́ òṣèlú pẹ̀lú bí wọ́n ti bu ọwọ́ lu ẹgbẹ́ òṣèlú tuntun méjì mìíràn, Democratic Leadership Alliance (DLA) àti Nigeria Democratic Congress (NDC), tí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti fi orúkọ sílẹ̀ ní Nàìjíríà fi jẹ́ 21. Bí ó ti ń bá àwọn tí ọ̀rọ̀ kàn sọ̀rọ̀ níbi ìpàdé àkọ́kọ́ ni alága ti ṣe ìkéde yìí, ṣùgbọ́n wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú tí ó kún fún fàákájà, bí wọ́n ti ní èyí léwu fún ètò òfin. Adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu tí wọ́n dá ẹ̀wọ̀n gbére fún ti pe ẹ̀sùn sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn láti fi tako oríṣiríṣi ẹ̀wọ̀n tí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá dá fún. Kanu tẹnumọ́ wípé ìgbẹ́jọ́ rẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe òfin tí ó kó bá ìdájọ́ rẹ̀. Nínú ìwé ẹ̀sùn kòtẹ́milọ́rùn ọjọ́ 4 oṣù kejì ọdún 2026 ni Kanu ti ní òun fẹ́ pe ẹ̀sùn kòtẹ́milọ́rùn tako ẹ̀sùn oníkókó 7 tí wọ́n torí rẹ̀ rán lọ ẹ̀wọ̀n gbére àti àwọn ẹ̀wọ̀n mìíràn. Lára ẹ̀sùn tí Kanu pè tako ìdájọ́ rẹ̀ ni bí ilé-ẹjọ́ ṣe gbé ìdájọ́ kalẹ̀ pẹ̀lú wípé ìbéèrè fún ìyọ̀ǹda rẹ̀ ṣì ń retí ìgbẹ́jọ́. Ó ní adájọ́ jẹ̀bi ẹ̀sùn. Bákan náà ni ó kérora wípé wọn kò fún òun láǹfààní àti wíjọ́ tàbí ṣe àgbékalẹ̀ ẹ̀sùn kí wọ́n tó gbé ìdájọ́ kalẹ̀. Kanu wá fi tó ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn létí wípé òun nífẹ̀ẹ́ àti wà níbi ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn kòtẹ́milọ́rùn tí ó pè. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ kí wọ́n darí òṣìṣẹ́ ológun lọ́pọ̀ yanturu. Army Battalion lọ wóró abúlé kan ní ìjọba ìbílẹ̀ Karama, ìpínlẹ̀ Kwara, níbi tí àwọn adàlúrú Boko Haram ti ṣekú pa ọ̀pọ̀ ará ìlú níbi ìkọlù òru ọjọ́ Ìṣẹ́gun mọ́júmọ́ Ọjọ́rú. Ṣíwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ẹgbẹ́ adàlúrú Boko Haram lábẹ́ ìdarí Sadiku ṣekú pa ará ìlú 175 níbi ìkọlù tí ó wáyé fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí
tí ìjọba ìpínlẹ̀ ní 75 ni wọ́n ṣekú pa nígbà tí Red Cross ní òkú 162 ni àwọn ti fìdí ẹ̀ múlẹ̀ títí ìrọ̀lẹ́ Ọjọ́rú. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ní Tinubu ti ní adarí ikọ̀ ológun tuntun yóò ṣe àmójútó Operation Savannah Shield láti fi dáàbò bo ará ìlú aláìlágbára kí wọ́n sì dènà ìṣẹ̀lẹ̀ mìíràn. Tinubu ní ìgbàgbọ́ wípé wọ́n ṣekú pa àwọn Mùsùlùmí látàrí bí wọ́n ti kọ̀ àti tẹ̀lé ìgbàgbọ́ àwọn wọ̀nyí lórí àlékún fàákájà àti rògbòdìyàn, ṣùgbọ́n yan àlàáfíà láàyò. Ọlọ́pàá ìpínlẹ̀ Kwara náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ṣekú pa, àwọn mìíràn farapa, ọ̀pọ̀ ilé àti ohun ìní mìíràn ni wọ́n parun títí kan ààfin olórí ìlú. Adarí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti ṣe àfihàn wípé àwọn ọjọ́ tí ó máa ń ba òun lọ́kàn jẹ́ jùlọ ni ọjọ́ tí àsọtẹ́lẹ̀ bá wá sí ìmúṣẹ. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Ayọ̀délé ti ṣàlàyé wípé ìgbà mìíràn òun á máa gbà ládùúrà kí àsọtẹ́lẹ̀ má wá sí ìmúṣẹ, pàápàá jùlọ sí àwọn tí ó ṣe àpèjúwe wọn ní ẹni òdì. Èyí ń wáyé láàrin awuyewuye tako òjíṣẹ́ Olúwa tí ọ̀pọ̀ ṣe àpèjúwe rẹ̀ ní òjíṣẹ́ Ọlọ́run èké Prophet of Doom látàrí àwọn àsọtẹ́lẹ̀ rẹ̀, pàápàá jùlọ tí wọ́n bá wá sí ìmúṣẹ. Bí ó tilẹ̀ jẹ́ wípé Ayọ̀délé ní èyí kò tún irun kankan lára òun, ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, òun kò nífẹ̀ẹ́ sí kí àsọtẹ́lẹ̀ òun máa wá sí ìmúṣẹ. Àwọn oníṣòwò gbajúgbajà ọjà Onitsha ti ṣí ṣọ́ọ̀bù wọn padà láti fi tẹ̀lé àṣẹ gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo. Ọjọ́ Ajé tí ó kọjá ní Soludo pàṣẹ kí wọ́n ti ọjà yìí pa fún ọ̀sẹ̀ kan látàrí bí aráàlú ṣe ń fi gbogbo ọjọ́ Ajé jókòó sílé láti fi tẹ̀lé àṣẹ tí ó ṣe lòdì sí ti ìjọba. Bákan náà ni gómìnà ṣe ìkìlọ̀ wípé bí àwọn oníṣòwò bá kọ̀ àti ṣí ṣọ́ọ̀bù lẹ́yìn ọ̀sẹ̀ kan, òun á tún ti ọjà yìí pa fún ọ̀sẹ̀ kan mìíràn tàbí jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ọjà yìí ti wà ní títì pa ni wọ́n rí bí àwọn ọlọ́jà ṣe ń wọ́ tìkẹ́tìkẹ́ wọ inú ọjà. Àpẹẹrẹ fi ojú hàn wípé àwọn oníṣòwò ń tẹ̀lé àṣẹ ìjọba bí wọ́n ti ṣẹnu gbálágún sí àṣẹ kónílé-ó-gbélé ọjọ́ Ajé. Àṣẹ tí ó ti wà bíi ọdún 4 sẹ́yìn yìí ti kó bá ọrọ̀ ajé káàkiri ẹkùn gúúsù ìlà oòrùn tí ìṣèjọba Soludo bu ẹnu àtẹ́ lù gidigidi. Ìjọba ìpínlẹ̀ wá rọ àwọn olùgbé kí wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ òòjọ́ wọn láìsí ìfòyà. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.